Africa Content TV. Bàbá gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe gbogbo ayé kan ló ń wò yẹn kò ní ní kẹrù yàrá yín mọ́ ń bẹ̀ kan sótú wá ní ní kémi gan mọ̀ rò yàrá mi bàbá gbàlagbà kọ́ lọ́wọ́ jẹ́ ṣiṣẹ́ láyé ẹ̀rí iṣẹ́ tọ̀nà parí ẹnìkan kan ò lè ṣe sórí àwọn àǹfààní kan kọ́ ló máa ń tán sòrò àwọn kan wà tọ́lọ́rán sí dúníyà yìí kó jẹ́ pé àníyàn wọn ni pé kíṣẹ́ má bàjẹ́ ara wọn lórí Yomi Amzat àti mọ̀túnwà òun ló sọ orí ògbádé tí ò ní ilẹ̀ tó nílé bàbá gbàlagbà kọ́ ló lọ́ọ́ ra ẹ̀mí èmi ò rí yín lẹ́fùrí asínríra náà ni àmọ́ kí ló dé tẹ wá sójú bẹ́ẹ̀ ní tẹ̀lé ìjẹ̀bọ̀ kankan èmi ò dé wá mọ̀ tẹ bá rọ́mọ tó wà wá sẹ́wá lè jẹ̀mọ́ kẹtún wá jẹ́wé ẹ̀mọ́ bóbìnrin máa ń gàrà sí wọn kò ní lọ́kọ́ ẹ má jẹ́ ń gbọ́ kó rí Yomi ò tó nǹkan ọ̀yọ̀kùn yọ̀dì bẹ̀tà ló jẹ́ débẹ̀ yẹn ẹ jẹ́ mọ̀ tẹ́lẹ̀ Pàlájì ní dáàdì gan èyí tí mo rí ló jẹ́ mọ̀ Pàlájì ní ẹjọ́ ẹni kan rẹ́rìn mo fẹ́ rí yín mẹ́ta wọn ẹ má jẹ́ ń gbọ́ kó rí Yomi ò tó nǹkan bàbá ẹ yé máa bí mi ta mo fẹ́ fi fújì jọ ẹ ṣẹ̀ṣẹ̀ nídìí kẹ́ máa bí mi kwẹ́sẹ̀ yẹn ohun mi ni ẹ máa wò tẹ́ bá fẹ́ mọ̀ mẹ́ńtọ̀ mi tẹ́ bá ní ó jọ kẹ́ tún máa wo face mi tẹ́ bá ní ó jọ kẹ́ tún máa wo station mi kẹ́lẹ̀ nígbàgbọ́ pé Saheed lèmi fẹ́ tó tí kì í bá ṣe pé mo mọ dáàdì tó bí mi mo ti ló sún pàjárùn pálù mọ́ mi. ọjà àrùkáyọ̀ kan òṣìṣẹ́ ẹgbẹ̀rún mẹ́ta ẹgbẹ̀rún ẹ̀rọ̀sà yes. Bẹ́ẹ̀ ni wọ́n á wáyà fún